sẹ́ni tó lo 1000. Allahu Akbar. Kò sẹ́ni tó lo 300. Allahu Akbar. Láyé táwa yìí. Kọ́lọ̀ ti dáyé. Ó ti fa àwọn èèyàn síbẹ̀. Àmọ́ bí wọ́n ṣe lò ó, tí wọ́n ṣe ń ta nígbà náà làwọn á ní lò yẹn. Allahu Akbar. Agége. Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Atara ìkẹ́ ga fan nabuwa Muhammad sallallahu alaihi wasallam. Ike Allah azza wa jal. Atara ali jatani kuma ba nabuwa Muhammad, kuma ba mara ali kusima ba sahaba. Ayo mayalin Islam lórí sunna nabuwa Muhammad sallallahu alaihi wasallam. Akira wa ipe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bá ti man sọ pé no dada tẹ̀lé ṣe fún barakallahu fikum. Wọ́n ní pa àwọn olówe bí èyí tán sọ láti fi ṣàlàyé sin Allah subhanahu wa ta'ala. Ẹ má ṣàmà bá tanka. Kan fa ni rẹ̀ kó lè bá ṣe kíni kó lè bá kárí. Gbogbo agbọ́n tí ọ̀tá Allahu azza wa jalla yìí, èyí Habibullahi Adam mudirul markaz gbogbo agbọ́n tó sọ. Àbí Allah bẹ̀rẹ̀ dà kó má ṣàfi arákùnrin yìí kó má ṣàfi mana. Tí mana ó bá wúlò fún, tí mana ó bá ní wúlò fún, kálọ́ bẹ̀rẹ̀ dà má ṣàṣì kíni kó má ṣàbà lò pẹ̀lú tó lẹ́tọ̀ sí. Nípa pé kò sí ànábì kan àbójíṣẹ́ kan kálọ́ bẹ̀rẹ̀ dà ránṣẹ́ àbí tó gbé dìde tó lò tó 300 years tàbí tó tiẹ̀ lò tó fẹ́ lò tó 1000 years. Ṣẹ̀rọ̀rọ̀ tí Habibu sọ yìí kó tó di pé ń tẹ dáhùn ìsọkúsọ tí ẹni yìí sọ. So mo fẹ́ fi ọ̀rọ̀ rẹ̀ mo fẹ́ fi jọ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí Sa'id ibn Jubayr gẹ́gẹ́ bó ṣe fún wa nírò. Ipò òun sọ fún Abdullah ibn Abbas radiyallahu anhuma. Ipe inna Nawfan al-Bikaliya yaz'umu anna Musa laysa bi Musa bani Israel. Ipe Nawf al-Bikali ìkànnù àwọn àgbà tabi'un òun ni Nawf al-Bikali. Ipe inro ipe Musa tallabẹ́ẹ̀dà gbé dìde lọ bá Khadir. Inro ipe òun kọ́ ni Musa àwọn Banu Israel. That is òun kọ́ ni Musa tallabẹ́ẹ̀dà gbé dìde sáwọn Banu Israel. Ipe Nawf al-Bikali ro bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n tí Abdullah ibn Abbas ẹ̀gbọ́n tí ó fi dáhùn ni. Abdullah ibn Abbas dáhùn pẹ̀lú ipe kadhaba aduwwullah. Ọ̀tá tallabẹ́ẹ̀dà yẹn parọ́ ni. Irọ́ ló pa. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà là ń sọ fún Habibu ipe kadhaba aduwwullah aw kadhabta ya aduwwullah. Ìrẹ́ ọ̀tá tallabẹ́ẹ̀dà irọ́ ló pa. Allahu azza wa jal ó fi rinlẹ̀ nínú Qur'an al-Karim ipe annabi Nuh ó lò tó 950 years 50 years ló kù tí ó fi pé kíni tí ó fi pé 1000 years. Allah bẹ̀rẹ̀ sọ fún wa ní Qur'an al-Karim nínú suratul Ankabut ipe walaqad arsalna Nuhan ila qawmihi pàápàá àti ṣe kíni àti rán nabi Nuh sí àwọn ìjọ rẹ̀ falabitha fihim alfa sanatin illa 50 ama. Ó sì dúró láàrin wọn ó ṣẹ̀mí láàrin wọn ay aisha fihim dáìyàn ó ṣẹ̀mí láàrin wọn lẹ́ni tí ń pèpè ó dó sáàrin wọn lẹ́ni tí ń pèpè ó gbé àrin wọn lẹ́ni tí ń pè wọn sí pé ẹ ṣe tàlọ́bẹ̀ẹ́dà ẹ gbà pé ẹ ọ̀kan ṣoṣo lọ́bẹ̀ẹ́dà ẹ má mú orogún kún ẹ má ṣẹbọ pẹ̀lú ẹ̀. Ó wà láàrin wọn bẹ́ẹ̀ for 950 years. So kódà àwọn àfọ́ntẹ́f sí rumi ń sọ pé 950 years tàlọ́bẹ̀ẹ́dà ń sọ yìí pé àsìkò bíbí àti ìdàgbà ànábì Nuh kó tó di pé nùbúwà dé bá ipe kò tiẹ̀ tún sí nínú 950 years yìí àwọn afọ́ntẹ́f sí romi ṣe kí ni wọ́n sọ lọ́bẹ̀ ipe 950 years yìí ipe tá lọ́bẹ̀ ẹ̀dà ń sọ ní pé so ìgbà àti píríọ̀dì tó fi ṣe kí ni tí fi ń pè wọ́n ìwọ wá ń sọ pé rárá o kò sáà nẹ́bì tó lò tó bẹ́ẹ̀ ọ̀tá lọ́bẹ̀ ẹ̀dà òpùrọ́ so adẹ̀sìn rú so ẹni tẹ́ sọ pé ká dákẹ́ fún rèé oye ẹ̀ tó bẹ́ẹ̀ so lórí àwọn ọ̀rọ̀ orí ibú tí ń sọ yìí lẹ́nu àwọn èèyàn ó dákẹ́ fún lé lórí àwọn ọ̀rọ̀ òfò ọ̀rọ̀ tó lè sọyàn di ẹni àdánù nírọ̀lẹ́ gangan. So ẹ̀wọ̀n tá lọ́bẹ̀ẹ́dà sọ bó ṣe clear tó. So ní ìsìn òun sọ pé ṣé òun tààtì sọ pé lọ́bẹ̀ẹ́dà ò mọ calculation ní àbí ọba tó dá wa òun fẹ́ máa sọ pé kò mọ calculation. So ó fẹ́ máa sọ pé ọba tó dá wa ò mọ bó ṣe yẹ kó gbọ́rọ̀ kalẹ̀ ìwọ ló wà bá amẹ́ǹdẹ̀ Habibu yìí sọnù gan-an ẹni yìí sọnù púpọ̀. So ẹ máa wọ́fà àwọn hadith máa wà fa tó yá sí pé Ànábì ọ̀sẹ́lẹ̀mù ń sọ ń bẹ̀ nípa pé so àwọn ìjọ òun alọ́bẹ̀ẹ́dà ò ní fún wọn lẹ́mìí gúngùn bó ti fún àwọn ìjọ tó gba wájú lẹ́mìí gúngùn. So ipe ọjọ́ orí àwọn ìjọ òun láàrin 60 àfẹnitá lọ́bẹ̀ẹ́dà bá ṣe kí ni tó bá fún ní bónọ́ọ̀sì lókù ó yí báyìí. So láwọn hadith tó wà látọ̀dọ̀ Ànábì ọ̀sẹ́lẹ̀mù nípa pé aláwọn kan bẹ tí wọ́n ti ṣẹ̀mí tó yá sí pé wọ́n lẹ́mìí gúngùn ó yé ẹ̀mí gúngùn gidi tààrà. So
yàtọ̀ sí ayal Qur'ani yìí tálọ́bẹ̀ yẹn sọ bẹ́ẹ̀ pé anabi Nuh ipe ó ṣẹ̀mí láàrin àwọn ìjọ rẹ̀ tí ń pè wọ́n síbi pé kí wọ́n ṣe tálọ́bẹ̀ yẹn dà kí wọ́n sì jọ́sìn fálọ́bẹ̀ yẹn dà nìkan for 950 years oye so yàtọ̀ sí àyà yìí àwọn hadith tún wà bíbà tí ń ṣe kí ni tí ń dá lórí nǹkan yìí so ìwọ wá yẹnu rẹ pọ̀tọ̀pọ̀tọ̀ ó wá sọ pé kò sí ànábì ọ̀tẹ̀ tí wọ́n fẹ̀yìntì kò sí ànábì tó ń lo kinní kan tó ṣe kinní kan ẹ máa rántí ẹni yìí nù àdúrà ẹni yìí bùkátà sí àdúrà tí àdúrà ó bá wúlò fún ẹ máa tọrọ fún kálọ̀ bẹ́ẹ̀ dàmọ́ ṣàfihàn anabi Nuh ó lò 950 years pẹ̀lú ayal Qur'ani ó tó bẹ́ẹ̀ wọn bí ọ́dá kó yí padà so àfi tó bá kàn fi kún àánú àti ìsìnà tí ń bẹ lára rẹ lókù bas ló bá parí oye so ẹ má dá lóhùn ọ̀tọ̀ lọ́bẹ̀ ẹ̀dá ń parọ́ ni o oye so ẹ tẹ̀lé Allah ẹ tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ ẹ da ìsọkúsọ àti wíkúwí játijàti tí ń sọnù àbí Allah bẹ́ẹ̀ dá kọ́mọ́ṣàfi wá sórí èyí tí ń ṣe òdodo náà ẹ máa ní náà ìsìn wa.